níran tá a wà yìí wọ́n ní scam làdúrà o, àwọn náà sọ bẹ́ẹ̀ o, èmi ò lè wí bẹ́ẹ̀ o. Láti ọjọ́ tí èmi ti ń tẹ̀lé Olúwa, òun ni Olúwa ti ń gbọ́ àdúrà mi. Ọlọ́run ò sì ní ojúsàájú lórí ọ̀rọ̀ àdúrà. Ẹnikẹ́ni ló pé tí Olúwa rẹ̀ bá béèrè yóò rí gbà tí ò sí èméjì. Ọlọ́run bàbá Jésù Kristi, ògo ni fún orúkọ rẹ̀. Rán ọ̀rọ̀ rẹ̀ sí wa, jẹ́ ká ṣe rere. Ọ̀rọ̀ rẹ̀ jẹ́ ó yé wa, jẹ́ ó yé wa. Gbára ìdáǹdè kó wọnú ayé wa. Jésù Kristi Olúwa wa. Àmín. Mo tún ń tẹ̀síwájú lórí ọ̀rọ̀ àwọn ìlérí Ọlọ́run. Kí a má gbàgbé pé bí àwọn ìlérí Ọlọ́run bí wọ́n ti pọ̀ tó nínú àwọn ìlérí ọ̀hún nínú Kristi. Ní bẹ́ẹ̀ ni àti àmín. Mo ń sọ̀rọ̀ lórí àwọn ìlérí tí Jésù Kristi Olùgbàlà ṣe, èyí tó jẹ́ olúborí tàbí tí wọ́n jẹ́ àgbògì. Gbogbo àwọn ìlérí Ọlọ́run ni kò ṣe fọwọ́rọ́ sẹ́yìn, ṣùgbọ́n àwọn kan wà tó jẹ́ pé bọ̀rọ̀ kìnní ni wọ́n. Àkọ́kọ́ tí mo sọ fún yín ni ó ní ìlérí ìyè àìnípẹ̀kun fún ẹnikẹ́ni tó gba Jésù Kristi ní ọmọ bíbí Ọlọ́run kan ṣoṣo. Ìkejì ni ìlérí ẹ̀mí mímọ́. Gbogbo àwa tá a gbàgbọ́ pé ẹ̀mí mímọ́ máa bá wa gbé. Kì í ṣe pé ní ọjọ́jọ́ Sunday la máa wá ẹ̀mí mímọ́ kiri. Ẹ̀mí mímọ́ ó wá gbé inú wa ni. Níjọ́ tí a gba ìrere ìgbàlà tá a ṣiṣẹ́ ìkọlà àyà fún wa tá a di àtòbí àti gba yẹn lẹ̀mí mímọ́ ti dé sínú wa. Ẹ̀mí mímọ́ dẹ̀ máa bá wa gbé títí láì, kò ní fi wá sílẹ̀. Bẹ́ẹ̀ ni. Ìkẹta ó ní omi ìyè. Tí mo tún pè náà ní ẹ̀mí mímọ́. Jésù ni omi ìyè yẹn náà ní ẹ̀mí mímọ́. Mo tún fẹ́ tẹ̀síwájú látún fi àwọn ìlérí Ọlọ́run wá. Ìlérí mi tó tún jẹ́ olúborí ó ní ìgbàlà. Nínú ìwé ìhìnrere Jòhánù orí 10 ní ẹsẹ̀ 9, ẹgbọ́n tí ọba ògo sọ. Ó ní èmi ni ilẹ̀kùn. Bí ẹnìkan bá ọ̀dọ̀ mi wọlé, òun la ó gbàlà. Yóò wọlé, yóò sì jáde, yóò sì rí koríko. Mo ti sọ fún yín rí wípé ìgbàlà kìí ṣe nǹkan tí ń bẹ lọ́wọ́ èèyàn tó lè bọ́ sọnù. Ẹlòmíràn máa ń rí ìgbàlà bí ẹyin, bí eré ìje ẹyin tó gbé ẹyin tútù dání, ó wá ń sá eré tó wá lè yí bọ́ lọ́wọ́ ẹ̀. Irọ́, Kristi gangan ni ìgbàlà. Olúwa ní pé èmi nìkan, ẹ bá ti bọ́dọ̀ mi wọlé, òun la gbàlà. Òun la gbàlà, yóò sì máa wọlé, yóò máa jáde. Ẹ wá wo tèmi bá ń sọ pé ìgbàlà ò ṣeé sọnù. Ọ̀rọ̀ orí kọ́ o, kì í ṣèrònú tèmi o. Ọ̀rọ̀ Jésù Kristi ni o. Ẹ já lọ sínú ìwé ìhìnrere Jòhánù yìí kan náà. Jòhánù yìí kan náà ní orí 6, kàkà ẹsẹ̀ 37 àti ẹsẹ̀ 39. Ẹni ṣèlérí kì í ṣe èèyàn tí ó fi ṣèké. Orí 6 ẹsẹ̀ 37. Ohun gbogbo tí bàbá fi fún mi yóò tọ̀ mí wá. Ẹni tó bá sì tọ̀ mí wá, èmi ò ní tàánù bó ti wù kó rí. Tó bá lè tọ̀ Jésù Kristi wá, bọ́ ọ lọ ṣọ́ọ̀ṣì ó ṣe é ṣe kórí ẹ̀ ò burú ṣọ́ọ̀ṣì. Ṣùgbọ́n ò lè wọnú Kristi kórí ẹ̀ ò burú. Ẹni bá ti wọnú Kristi, ó ti ní gbàlà. Olúwa rẹ̀ ò ní ṣègbé. Ó ní mi ò ní tàánù bó ti wù kó rí. Wá wo ẹsẹ̀ 39. Èyí sì ni ìfẹ́ bàbá tó rán mi, pé ohun gbogbo tí ó fi fún mi kí èmi kí ó má ṣe sọ ọ̀kankan nù nínú wọn. Àwa tí bàbá kó Jésù lé lọ́wọ́ nìyẹn o. Ó ní pé kankan wa ò ní sọnù, ṣùgbọ́n kí èmi kí ó lè jí wọn dìde ní ìkẹyìn ọjọ́. Bẹ́ẹ̀ ni òun náà lọ sọ ní Matthew 24 ẹsẹ̀ 30 pé àwọn tó bá fi orí títí tó pin ìní a ó gbàlà. Ìyẹn ni ìlérí ìgbàlà. Ó dájú fún gbogbo ẹnikẹ́ni tó bá tọ̀ Jésù Kristi wá. Olúwa rẹ̀ ò sì ní sọnù. Ìkan mìíràn ó ní pé ẹni ìlérí tí Jésù tó ṣe ó ní pé ó ní olúwa rẹ̀ ò ní kú.
ní Jòhánù orí 8 ní ẹsẹ̀ 51. Jòhánù orí 8 ẹsẹ̀ 51. Lóòótọ́ lóòótọ́ ni mo wí fún yín, bí ẹnìkan bá pa ọ̀rọ̀ mi mọ́ kì yóò rí ikú láéláé. Olúwa rẹ̀ ò ní rí ikú. Jọ́ọ̀nù orí 11 ẹsẹ̀ 25 àti ẹsẹ̀ 26. Ó ní ẹ bá gba òun gbọ́, olúwa rẹ̀ ò ní kú. Bẹ́ẹ̀ ni, olúwa rẹ̀ kò ní kú. Olúwa rẹ̀ ò ní kú. Ó ní ìwọ wá gba èyí gbọ́ bí. Ẹ jẹ́ tó wá tún fi ìlérí rẹ̀ mìíràn tó tún jẹ́ gbòógì, tó jẹ́ bọ̀rọ̀ kẹ́ni láàrin àwọn ìlérí. Ó ní ìlérí ìdáhùn àdúrà. Olúwa sì lérí pé òun ó máa dáhùn àdúrà wa. Matthew orí 7 ẹsẹ̀ 7 àti ẹsẹ̀ 8. Béèrè, a ó sì fi fún yín. Wá kiri, ẹ̀yin ó rí. Kànkùn, a ó sì ṣí sílẹ̀ fún yín. Nítorí ẹnikẹ́ni tó bá béèrè ní nígbà, kò sójú ṣáájú mẹ́. Ẹnikẹ́ni tó bá béèrè ló máa rí gbà. Ẹni tó bá sì wá kiri ni máa rí. Ẹni tí ó bá sì kànkùn la ó sì sílẹ̀ fún. Àní Jésù yìí tún sọ ní Matthew orí 6 pé ká má dára wa láàmú, ká má ṣàníyàn. Ó nítorí gbogbo nǹkan táwọn kèfèrí wá yẹn, ẹ̀yin ẹ má wá. Ẹsẹ̀ 33, ó ní ṣùgbọ́n ẹ tètè máa wá ìjọba Ọlọ́run náà àtòdodo rẹ̀, gbogbo nǹkan wọ̀nyí láfikún fún yín. Yẹn ni pé Olúwa ṣèlérí pé gbogbo nǹkan lòun ó fi fún wa. Ní Matthew yẹn náà ní orí 21. Matthew orí 21 já wo ẹsẹ̀ 22. Ohunkóhun gbogbo tí ẹ̀yin bá béèrè nínú àdúrà pẹ̀lú ìgbàgbọ́, ẹ̀yin ó rí gbà. Ohunkóhun gbogbo tí ẹ̀yin bá béèrè nínú àdúrà pẹ̀lú ìgbàgbọ́, ẹ̀yin ó rí gbà. Ìtumọ̀ rèé, ó ṣeéṣe kó gbàdúrà kádùá rẹ̀ máa gbà. Kí nìdí? Tó o bá ti béèrè nígbàgbọ́. Èèyàn á máa gbàdúrà kó má sì nígbàgbọ́, ṣùgbọ́n kò ṣeéṣe kéèyàn ò nígbàgbọ́ kó má gbàdúrà. Jésù sọ ohunkóhun gbogbo tí ẹ̀yin bá béèrè nínú àdúrà pẹ̀lú ìgbàgbọ́, ẹ̀yin ó rí gbà. Ẹ rí gbà. Ẹ rí gbà. Kọ́ba ògbó tó wá tún sọ nínú ìwé ìyìnrere Mark ní orí 11 ní ẹsẹ̀ 23. Mark orí 11 ní ẹsẹ̀ 23. Gbọ́ ọ̀rọ̀ lọ. Lóòótọ́ lóòótọ́ ni mo wí fún yín, ẹnikẹ́ni tó bá wí fún òkè yìí pé sídìí kó o sì bọ́ sínú òkun, tí olúwa rẹ̀ ò bá ti ṣiyèméjì lọ́kàn rẹ̀, ṣùgbọ́n tó bá gbàgbọ́ pé ohun tó wí yóò ṣẹ, yóò sì rí bẹ́ẹ̀ fún. Ìyẹn ni wípé tá a bá ń sọ̀rọ̀ àdúrà, kì í ṣe pé gbogbo àdúrà la máa rawọ́ ẹ̀bẹ̀ sọ́lọ́run. Àdúrà ni kó o kọjú sí ṣòro, kó bá ṣòro ní gbólóhùn. Kì í ṣe pé kó o ṣẹ̀ṣẹ̀ máa bẹ Ọlọ́run wá gbé ṣòro mi fún wa. Àní sọ fún ìṣòro pé sídìí, ó ní tó o bá ti sọ bẹ́ẹ̀, tó o bá ti ṣiyèméjì, ó ti rí bẹ́ẹ̀. O gbọ́dọ̀ gbógun ti iyèméjì. Torí níran tá a wà yìí, wọ́n ní scam làdúrà o. Àwọn náà sọ bẹ́ẹ̀ o. Èmi ò lè wí bẹ́ẹ̀ o. Láti ọjọ́ tí èmi ti ń tẹ̀lé Olúwa, òun ni Olúwa ti ń gbọ́ àdúrà mi. Ọlọ́run ò sì ní ojú ṣáájú lórí ọ̀rọ̀ àdúrà. Ẹnikẹ́ni wà ní ẹnikẹ́ni ló pé tolúwa rẹ̀ bá ti gbàgbọ́ tí ò síyèméjì, tolúwa rẹ̀ bá béèrè yóò rí gbà, tolúwa rẹ̀ bá wá kiri yóò rí, bólúwa rẹ̀ bá kànkùn yóò wọ́n sì sílẹ̀,
tólúwa rẹ̀ bá takú sí ohunkóhun tó dàbí òkè níwájú ẹ̀ tó sọ fún pé sídìí yóò sídìí. ẹni tó sọ̀rọ̀ yìí kì í purọ́. Jésù tún wá kọ́ wa pé tó bá di ọ̀rọ̀ àdúrà má kàn gbà ṣúẹ́ṣúẹ́ kó ní ọ̀gbà. Ó ní kó o ṣe àwí ìyanu lórí ẹ̀. Ni ló fi pa òwe opó àti aláìṣòótọ́ onídàájọ́ nínú Ìkórí 18. Pé tó o bá béèrè wọn ó fún ọ. Tó o bá béèrè ó fún ọ. Ọba ògo ó wá tún sọ. Yá lọ sínú ìwé Jòhánù orí 14. Jòhánù orí 14 ní ẹsẹ̀ 13. Gbọ́n tó bá ògo sọ. Ohunkóhun tẹ́yin bá sì béèrè ní orúkọ mi, òun náà lèmi ó ṣe ká lè yin Bàbá lógo nínú ọmọ. Gbọ́ ohunkóhun. Ó ṣe jẹ́ àdìgbólóhùn yẹn mú kẹ́ ẹ gbá. Kí náà ń pè ní gbàgbọ́? Ìgbàgbọ́ ni gbígbà Ọlọ́run lóhùn. Ìwọ ló sọ bẹ́ẹ̀. Ohunkóhun tí n bá béèrè lórúkọ rẹ, ó ṣe fún mi ká lè yin Bàbá lógo nínú ọmọ. Yẹ ń parí ọ̀rọ̀ àdúrà yìí sí ohun tí ọba ògo sọ ní ìwé Lúùkù orí 16 ní ẹsẹ̀ 24. Lúùkù orí 16 ẹsẹ̀ 24. Títí di ìsinsìnyí ẹ kò tí ì béèrè ohunkóhun ní orúkọ mi. Ọgbọ́n tó Olúwa sọ pé títí di ìsinsìnyí ó ìbéèrè mi náà tí ì béèrè. Ẹ béèrè ẹ ó sì rí gbà kí ayọ̀ yín kó lè kún. Ìyẹn ni pé tí ìdáhùn àdúrà bá dé fún ẹ tó gbàdúrà, ayọ̀ rẹ̀ yóò kún. Olúwa ṣe ìlérí ìdáhùn àdúrà. Má gbàgbé jẹ́ ń sọ àsọtúnsọ àwọn ìlérí gbòógì tí Olúwa ṣe. Nínú fọ́nrán tó lọ mo bá yín sọ ìlérí ìyà ìnípẹ̀kun. Àkọ́kọ́ ni ẹ̀. Ìkejì ìlérí ẹ̀mí mímọ́ fún gbogbo àwọn tó gbàgbọ́. Ìkẹta ìlérí omi ìyè. Ìkẹrin ìlérí ìgbàlà. Ìkarùn ìlérí pé àní kú, àní rí ikú, àní kú. Ìkẹfà ìlérí ìdáhùn àdúrà. Ó ṣe tẹríba kó bá Ọlọ́run sọ̀rọ̀. Kí ni ó ń bà ẹ́ lẹ́rù? Kí ni àkókáyà ọkàn ẹ̀? Kí ló béèrè tó dàbẹ́ ní pé ò tí ì rí gbà? Ó ṣe gbá Jésù lóhùn. Ó ní títí di ìsinsìnyí ò tí ì béèrè. Ẹ béèrè. Yá béèrè bá Olúwa sọ̀rọ̀ níbi tó wà yẹn. Olúwa ojú àánú wò mí. Ọba tí ń gbọ́ ẹkún aládùá. Olúwa gbọ́ tèmi Ọlọ́run ayérayé. Jésù olùgbàlà, mo bẹ̀ ọ́ lórílẹ̀‐èdè wa Nàìjíríà. Àwọn tó ń yọ wá lẹ́nu ìwà yọ wọn lẹ́nu. Àwọn tó ń fòòró wa ìwà fòòró wọn. Àwọn tó fẹ́ kórílẹ̀‐èdè ó dahoro, jáyé wọn dahoro, jẹ́lé wọn dahoro, jọ̀nà wọn ó dahoro. Ẹnikẹ́ni tó ń yọ wá lẹ́nu lórílẹ̀‐èdè, bàbá yọ wọn lẹ́nu. Olófòòró àwọn tó ń fòòró ẹ̀mí wa. Olójà sí ọ̀tá fáwọn tó ń bá wa ṣọ̀tá. Àwọn tí ò fẹ́ ire Nàìjíríà, bàbá mímọ́, jọ wọ́n lójú kọjá wọn tàn mọ́. Olúwa gbà wá ní orílẹ̀-èdè Nàìjíríà. Èyí ni ẹ̀bẹ̀ mi ní àkókò yìí Ọlọ́run ayérayé lórúkọ Jésù. Má jẹ́ kí orílẹ̀-èdè yìí ó dahoro. Dìde fún ìrànlọ́wọ́ wa kó sì gbà wá lọ́wọ́ àwọn aninilára. Ògo ni fún orúkọ rẹ̀. Jésù Kristi Olúwa wa. Àmín.